Àwọn agbófinró mú olóṣèlú tó ń fi ẹgbẹ̀rún márùn-ún náírà ra ìbò nìbàdàn. 30 èèyàn la gbọ́ pé ọwọ́ àwọn agbófinró ti tẹ̀ báyìí nítorí tí wọ́n ń fowó fa àwọn olùdìbò lójúmọ́ra láti dìbò fún ẹgbẹ́ òṣèlú wọn nínú ìdìbò gómìnà tó ń lọ lọ́wọ́ káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọmọ ẹgbẹ́ òṣèlú kan náà ni wọ́n pe gbogbo wọn, ṣùgbọ́n aforúkọbọ ẹgbẹ́ ọ̀hún láṣìírí báyìí nítorí akọ̀ròyìn wa kò tíì fi ìdí àwíjàre náà múlẹ̀. Bákan náà ni wọ́n lọ́wọ́ àwọn sọ́jà tẹ àwọn jàǹdùkú olóṣèlú 4 ládùúgbò Ìrèfín níjọba ìbílẹ̀ Ìlà Oòrùn Ìbàdàn nígboro ìlú náà lásìkò tí wọ́n ń dojú ìjà kọ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú New Nigerian People's Party lásìkò ìdìbò tó ń lọ lọ́wọ́ yìí. Ìbọn ìgbàlódé tí wọ́n ń pè ní AK-47 mẹ́sàn-án pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Camry 4 ni àwọn sọ́jà ń gbà lọ́wọ́ àwọn jàǹdùkú olóṣèlú náà. Gẹ́gẹ́ bí ẹni tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú ẹ̀ ṣe fìdí ẹ̀ múlẹ̀ níbùdó ìdìbò 1, 2, 7, 10 àti ibùdó ìdìbò 12 ní wọ́ọ̀dù kan náà níjọba ìbílẹ̀ Akínyẹlé nìbàdàn làwọn ọlọ́pàá ti ká àwọn aṣojú ẹgbẹ́ òṣèlú ọ̀hún mọ́ níbi tí wọ́n ti ń fi ẹgbẹ̀rún márùn-ún náírà ránṣẹ́ sínú àkáǹtì àwọn olùdìbò kí wọ́n lè bá dìbò fẹ́gbẹ́ wọn. Àwọn ibùdó ìdìbò yòókù tí wọ́n ní irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti tún wáyé ní ibùdó ìdìbò 3, 4, 5, 14 àti ibùdó ìdìbò 15 ní wọ́ọ̀dù 11 ládùúgbò Àbáyọ̀mí lágbègbè Ìwó Road níjọba ìpínlẹ̀ Ìlà Oòrùn Àríwá Ìbàdàn. Bákan náà la gbọ́ pé àwọn ọlọ́pàá ká àwọn ohun èlò ìdìbò tó yẹ kí wọ́n fi dìbò níbòmíì mọ́ àwọn olùrànlọ́wọ́ àjọ INEC 2 kan lọ́wọ́ níjọba ìpínlẹ̀ Ìwọ̀ Oòrùn Ọ̀yọ́ nílùú Ọ̀yọ́. Ṣùgbọ́n SP Adéwálé Òṣìfẹ̀sọ tí ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ pé àhesọ lásán nìròyìn náà ó ní kò sí irú ìṣẹ̀lẹ̀ tó jọ bẹ́ẹ̀, iṣẹ́ ọwọ́ àwọn oníròyìn tó ń ṣiṣẹ́ fáwọn olóṣèlú ni. A wà níbí tá à ń mójútó gbogbo ohun tó ń lọ káàkiri nínú ìdìbò tó ń lọ yìí. Gbogbo àwọn arúfin ètò ìdìbò tí ọwọ́ wa bá tẹ̀ dájúdájú a máa jẹ́ kí ẹ̀yin oníròyìn mọ̀. Àwọn arúfin kì í ṣe ẹni táwọn ọlọ́pàá lè máa faṣọ bò lórí. Bẹ́ẹ̀ ni SP Òṣìfẹ̀sọ sọ nígbà tó ń bá akọ̀ròyìn wa sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀.